almost finished watching.
àwọn irú àwọn òbí bẹ́ẹ̀ ni wọ́n fẹ̀yìn tí wọ́n sì jọ̀wọ́ wọn. Irú àwọn òbí bẹ́ẹ̀ ni wọ́n fẹ̀yìn tí wọ́n jọ̀wọ́ wọn. Tí wọ́n bá wá dàgbà tí wọ́n ò dé bẹ́ẹ̀ tí wọ́n dàgbà lágbà tí wọ́n sì dògbò tí wọ́n wá rí pé òkú pé irú wọn bá papòdà tí wọ́n sì dágbére fáyé tó ti kú sí. Irú àwọn òbí bẹ́ẹ̀ wọ́n papòdà ní wọn fàyè lẹ̀ rí wípé àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ sáyé àwọn ọmọ gbogbo owó tí wọ́n fi lẹ̀ lókè èèpẹ̀ àwọn ọmọ ọ̀hún tí wọ́n máa jókòó wọn lọ. Gẹ́gẹ́ bí òní gbogbo ètò kò sí nígbà nígbà ó ní ẹ̀mí bá gbìmọ̀ tó fàyè lẹ̀ ìwòwọ̀n fàyè lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n bí ìbá ń bẹ̀ láàyè èsì ẹ̀mí àwọn ọmọ ọ̀hún wọ́n sì máa dókòó rẹ̀ lọ. Àwọn ọmọ alálùbáríkà àwọn ní ìsìlédè lẹ́yìn òbí. Àwọn ọmọ alálùbáríkà àwọn ní lẹ́yìn òbí sí. Ilé ayé àfọwọ́bà ilẹ̀. Ilé ayé ń gbà díẹ̀ ní àgbẹ̀ ìlànà. Ilé ayé ìṣòwò àgbègbè. Bàbá wa kú tán táàrí wàlẹ̀ àṣà tá a dágbére ní múlẹ̀ yìí tá a sì lọ sílẹ̀ ibùdó ilẹ̀ rí. Orúkọ rere tá a fi sáyé orúkọ ọ̀hún jọ̀tọ̀ àwọn tẹ̀síwájú tá a bá lọ tán. Orúkọ ọ̀hún tí ọba ṣe parun lẹ́yìn táàrí wàlẹ̀ àṣà. Gbogbo rẹ̀ ìgbó ní í ṣe pẹ̀lú ojúṣe òbí sọ́mọ rẹ̀ nígbà tí wọ́n fi ọ̀hún sọ́sùn gbà pé kìí pẹ̀lú òkú ọ̀hún tí sì ń bẹ láyé. Ọ̀gá tá a ní òkìkí tá a ní dúkìá tá a kó jọ nígbà tá a wà lórílẹ̀-èdè aláàyè. Tí wọ́n lábẹ́ ọ̀pálẹ́ parun lẹ́yìn tí kú ẹ̀ ní gbogbo ẹ̀ dídé. Ojúṣe òbí sọ́mọ ó ṣe pàtàkì. Ojúṣe òbí sọ́mọ ní pàtàkì tó ṣe. Just off the grill. Right now, Home Depot has Father's Day savings on Kingsford Original Charcoal. 2 bags, just $9.88. That's over half off. So let's get grilling. Kingsford is easy to light, burns longer, and won't burn a hole in your pocket, especially now. Let's do this. Father's Day savings on 2 bags of Kingsford Charcoal, just $9.88. Home Depot. More saving, more doing. While supplies last, U.S. only. Òbí ọgbọ́dọ̀ kó pápá nínú ìgbésí ayé ọmọ rẹ̀. Ojúṣe òbí ọgbọ́dọ̀ kó pápá nínú ìgbésí ayé ọmọ rẹ̀. Sọ́mọ
Farouk, bring me the fan in your room.
Jadi tapanya nak tua, tapanya nak lagi kan, asyik boleh. Nampak ni secara ni, nampak dia boleh bernampak. Sorry. Why? Nampak tak masuk boleh nampak boleh nampaknya dah tentu. Oh, I forgot. Video long apa? Kita lewat. Apakah usia itu? Apakah dana atau You don't have to rock it, just put it back. betul cara supaya terus ini jadi belum bani apa aku ini itu soal proses itu apa Why is it working? Online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn
www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. ẹ pè the same furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ péye tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ the same furniture 952-212-6527 the state furniture ìlú létò rẹwà Elédùmarè gbé. Heroes of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi níbi gbogbo tá a wá sí ajé lọ. ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí kò sí músẹ́ rẹ̀ sì dá músẹ́músẹ́ àti báyìí darí ètò lórí ayẹyẹ tẹ́fẹ́ ṣe. akéwọ̀n náà láyé òkun the authentic African MC yóò báyìí darí ètò ayẹyẹ yìí pẹ̀lú ìdílé èdè Yorùbá tó gbọ̀ngbọ̀n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ́ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fílà tó onírúurú ayẹyẹ tẹ́fẹ́ ṣe ẹ kàn sí Heroes of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France Europe lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó sì Iraq àbí Afghanistan àjọ lọ ní Heroes of Africa Media Production God first the secret of success gbogbo ìtẹ́lẹ́gbẹ̀dẹ bá fọwọ́ bà tó ní dún. ẹ̀ka àkọ́kọ́ padà sórí ètò ìlà ètò ẹ̀kúra ní NC rédíò ètò ẹ̀kúra èdè lọ́wọ́lọ́wọ́ ètò ẹ̀kúra ní ìpẹ́ lórí afẹ́fẹ́ ní NC rédíò aago méjì alẹ́ lọ́jọ́ Sunday lọ́sọ̀ọ̀sẹ̀ ètò ẹ̀kúra lórí afẹ́fẹ́ ní NC rédíò ètò ẹ̀kúra ètò tó lọ́kùn kan ìtura ara rẹ̀ tó kalẹ̀ pípé kọ́mọ̀nà bọ́ọ̀lù lọ́gbọ́n ó sì hàn lánàá tó wù ọ́. ètò ẹ̀kúra ní NC rédíò àgbékalẹ̀ ọ̀pọ̀ ọ̀gá ní òtò sí òbí làkọlé ìpínlẹ̀ ìwà ìyàwó lọ́sẹ̀ ìpínlẹ̀ ìwà inú tó sí òfin sáwọn ọmọ wọn ìwọ ọ̀gá nínú ilé nílòjú sí ìfẹ́ sáwọn ọmọ tó bí tó bá wà kùkù sí ìfẹ́ ìjọ òṣòwò sí òkun òkùnkọ́ àti òkùnkẹ́. ìwọ bàbá kí ló rò pé ó jẹ́ òjò sí ìfẹ́ ìjẹ́wọ́ wà ṣòwò sí òkun gẹ́gẹ́ bí bàbá. wọ́n kí ọ ní happy Father's Day kò sì dá wọn lóhùn. ìjẹ́wọ́ wà gbogbo ẹ̀sùn gẹ́gẹ́ bí bàbá. ìgbésí ayé kò gbé ìgbésí ayé ọ̀pọ̀ tó lè jọ yàtọ̀ gẹ́gẹ́ bí bàbá dáadáa. gẹ́gẹ́ bí bàbá rere ìwádìí àwọn ọmọ tó bí àti àwùjọ. ẹ̀yẹ lẹ́gbẹ́ wọn ni mo ti dìrù bàbá tó dé. ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀pọ̀lọpọ̀
wọn ti dá àwọn òde dá nínú ilé. Ọ̀pọ̀lọpọ̀ bàbá làwọn ọmọ wọn ò lè tí wọ́n yẹn gan. Torí wípé irú bàbá bẹ́ẹ̀ ojú òṣùwọ̀n, irú bàbá bẹ́ẹ̀ kò sojú sí rẹ̀, irú bàbá bẹ́ẹ̀ kò díẹ̀ ojú sí rẹ̀ táwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ bàbá, ọ̀pọ̀lọpọ̀ òbí, ọ̀pọ̀lọpọ̀ ìyá ó sì jẹ́ wípé wọ́n ń sá ojú sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ òbí gbogbo ọ̀pá àlùkọ̀rọ̀ ni wọ́n fi yóò fún sí wọn lẹ̀. Àpẹẹrẹ wo nígbà ilé mẹ́fà wọ̀ wọ́n jẹ́ ìgbà ojoojúmọ́ nínú ilé, ìgbà ojoojúmọ́ gbogbo àwọn ọmọ àti ẹ̀ ojoojúmọ́ ni wà ìyàwó tiẹ̀ tó ń gbà nílé, ojoojúmọ́ ni wà àkọ́kọ́ tiẹ̀ ní gbà nílé lójú àwọn ọmọ yìí. Àpẹẹrẹ wo lè wá lò wípé ẹ̀jẹ̀ ilé ẹ̀síwájú àwọn ọmọ. Bàbá olórí gbogbo ìyàwó òkú ìnìgbẹ́ wà obìnrin láàrin ọ̀fẹ́ wọn. Ìjà tó bá ti fọkàn tó lórí gbogbo ọ̀dọ́ náà ti ká àtọ́jú sí. Àpẹẹrẹ wo ilẹ̀ bí pẹ̀lẹ́ àwọn bẹ́ẹ̀ bí. Ẹ̀mú pípé ọ̀pẹ́ bóyá àwọn ọmọ ọ̀hún àwọn náà dàgbà wọ́n sì gbéyàwó wọ́n sì lọ́lé ọkọ. Ẹ̀kọ́ tó wọ́n bá pẹ́ lára òbí rẹ̀. Àpẹẹrẹ tó wọ́n bá mú lára òbí rẹ̀. Àwọn ni ó ń ṣe nínú ìgbésí ayé wa ọmọ bẹ́ẹ̀. Nínú gbogbo oṣù tí wọ́n kò ní bí aṣọ wípé òkú tí a bá ń tàn ìgbọ̀gbọ́ ọ̀ràn. Ìwọ ìyàwó òpópó olórí gbogbo tó sì gbé gbogbo gbà ọ̀rọ̀ tètè ọ̀rọ̀ ó ti máa tọ̀pọ̀ tó ṣe pé ìgbà mi lójoojúmọ́ láàrin ọ̀fẹ́ ní ilé ìdílé òkú látàrọ̀ kalẹ́ rí. Ọkọ̀ tí ọ̀gá sílé àwọn ọkọ̀ bá kú pé gbogbo ọmọ sọ parí gbogbo àwọn ọmọ tó bí. Àpẹẹrẹ wo ètò ìlú gbé fáwọn ọmọ rẹ̀. Ọmọ tètè tó bí. Àpẹẹrẹ wo ló bí ń tẹ̀lé ọmọ tètè ọ̀tún. Kí ló ń pè ní ọmọ tètè ọ̀tún? Kí ló ń pè ní ọjà ọ̀gá délé ọkọ̀? Ìfọ̀pamẹ́ fún ìyàwó èso ìbẹ̀bẹ̀ sọ̀kọ̀. Àpẹẹrẹ wo ló fi dé ẹ̀kọ́ ọmọdé rẹ̀? Oṣù òkè sọ̀rọ̀ oṣù pàtàkì. Òfin ní kíláàsì tó máa ń wò. Àlùkò sí ìtẹ̀wé ilé. Ìgbọ̀mọ̀ tẹ̀lé bọ́ bá dàgbà. Ọ̀pọ̀ lè kọ́ ọdẹ. Ọ̀pọ̀ lè kọ́ ọ̀gbẹ́. Ọ̀pọ̀ lè kọ́ òbí. Ẹ̀kọ́ tó ṣe pàtàkì lọ nínú ìgbésí ayé ọmọ lẹ̀kọ́ tó kọ́ nínú ìdẹ́gbàgbọ́ àkókò rẹ̀.
tiẹ̀ sọ di bọ́ọ̀lù láàrin ọ̀fẹ́ yìí. Àwọn ọmọkùnrin tó bí ìwà àpẹẹrẹ wo òfin délẹ̀ fáwọn ọmọ òfin. Kí ló ń fa àwọn ọmọ òfin wọn? Kí ló ń tó wọn ọjà? Nígbà náà adágbà tí wọ́n nígbà lé. Irú ọmọ bẹ́ẹ̀ ọba wá sí ìyàwó rẹ̀ fúnlẹ̀ tí ń ná ìyàwó rẹ̀ láàrin ọ̀sẹ̀. Ìyàwó wa bẹ́jọ́ tó mú wá lọ ẹjọ́ bí bàbá ọkọ. Ìwé ẹjọ́ wò lọ gbà. Ìwé ẹjọ́ wò lọ gbà. Ẹ̀kú wa jẹ́ ìgbàlè kan wò. Ẹ̀já kúrò fúra wa wò. Wọ́n ní ìdájọ́ra ẹ̀wù gbogbo ìgbé ìkọ̀ ọkọ̀ ó sì wípé ojoojúmọ́ ìjà ojoojúmọ́ wàhálà ìjà lójoojúmọ́ pẹ̀lú àjàwó ìyẹ́ ìwọ ìyàwó ó sì wípé ojoojúmọ́ wàhálà ní pẹ̀lú àkọ́kọ́ ìyẹ́. Ọmọ àti náà bẹ́ẹ̀ ni wọ́n wá dàgbà tí wọ́n wọlé ọkọ̀ tí wọ́n gbéyàwó. Ọkọ̀ ọmọ tiẹ̀ ó ìmọ̀lẹ̀ láàrin ọ̀dẹ tó sì jẹ́ ìjà tó gbà bí ẹgbà bọ́ọ̀lù. Ọ̀sọ̀ nípa ìlú ìtàwọn ìkẹ́rìkẹ́rì ìbáròdé. Wọ́n wá gbọ́ àtọwọ́ wálé wá lọ sùn kó ní òkú lára rẹ̀. Yóò ti kú tó yóò ti kú tó. Yóò ti ká ọ̀la tó. Ó ti ń ká àwọn ìgbéyàwó rẹ̀ náà láàyè. Ó ti ń ká àwọn ìgbéyàwó rẹ̀ tó ti ń gbọ́ ọmọ náà tó ń gbọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó gbà bẹ́ẹ̀ tó sọ ní bọ́ọ̀lù. Ìyàwó ó sì wípé àkókò ìdíjà ìgbésẹ̀ ọkọ̀ tiẹ̀ kéde ìgbóná ọjọ́ kan tiẹ̀ lórí. Ìyàwó ọmọ ẹ ọba wa ọmọ tiẹ̀ náà ọba ọmọ tiẹ̀ náà sì pé kó náà níyàwó náà sì kó náà sì kó lójú rẹ̀ kó ló ti fi ọ́ wọ̀ kó ní o ti rí lára rẹ̀. Yóò ti ọdún bẹ́ẹ̀ náà ti ti dá mú bí ọkọ̀ rẹ̀ náà lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ti ká wọn lá lọ́wọ́lọ́wọ́ kò lè fọ ọmọ wọn ṣépè lójoojúmọ́. Wọ́n pọ̀ bí ọmọ wọn lójoojúmọ́ lọ́kọ̀ ọmọ wọn lé. Bí ẹ̀ka wá rọ́mọ tiẹ̀ náà lé kó tó ti fi lára rẹ̀. Òǹdúrà ẹ̀wò. Ó ní kò sí ní ìdájọ́ra ẹ̀wò. Ó ló jẹ́ ẹ̀. Ó tó sí òbí. Ó sì bàbá nínú ìgbésí ayé. Ọ̀pọ̀lọpọ̀ òbí. Ọ̀pọ̀lọpọ̀ bàbá. Ibi ọ̀pọ̀ máa ti gbẹ̀gbẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ rẹ̀. Àbí àti ìgbẹ̀kọ̀ àbí àti ìwọ̀sọ̀. Àwọn ọmọ rẹ̀ ti gbé wọn ti lọ sọ bí àti ìjẹun bí àti ìrìn sùkú. Kò sẹ́ni ọmọ nípa rẹ̀. Bàbá tó fi mọ́ tí ó fi kọ́ kí láǹfààní rẹ̀ pé ayé tó fi bàtà. Tó fi mọ́ tí ó fi kọ́ kí láǹfààní rẹ̀ pé ayé. Ìbéèrè sọ̀rọ̀ tó ní. Ìdìbò tí ó di ìsìnkú ilé rẹ̀. Nítorí pé ọ̀sẹ̀ ìgbàgbọ́, aláìgbàgbọ́ ó sì ṣàkóso níbẹ̀ lọ.
ìwọ ìyá ìwọ òbí ọ̀pọ̀lọpọ̀ kéékèèké dárúkọ ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ kéékèèké dárúkọ pé kò tiẹ̀ ní láàrin kò sí ìgbésí ayé ọmọ òbí lọ́mọ ọmọ kan lọ́mọ kẹ́kẹ̀ẹ́ mi lọ́mọ ọmọ kan wọ́n fẹ́ gbọ́n àgbàkó òbí mi àpapọ̀ àgbẹ̀gbọ́n. Ìlú ìgbé yọ sí láàrin àwọn ọmọ òkú ìwé ìṣòro tó pé ọ̀pọ̀ láàrin àwọn ọmọ díẹ̀ òbí mi ìjọ ọjọ́ balẹ̀ láàrin àwọn ọmọ díẹ̀.
wípé ọmọ kan ṣoṣo láti bí ọ̀rẹ́ ọmọ méjì pẹ̀lú omi tó sì ká àwọn ọmọ ọ̀kẹ́ wọn láti rà. Irú àwọn ọmọ ọ̀gbìn padà máa wúlò lọ́jọ́ alẹ́ wọn padà máa wúlò àwùjọ lọ́jọ́ iwájú. Ìdí ọ̀dọ́ ìgbàmújẹ́ ìdí ọ̀dọ́ kẹwọn kẹwọn. Ìdí ọ̀dọ́ sì kẹwọn sí ìdí ọ̀dọ́ wọn sí ilé wọn lọ́wọ́. Ọ̀rẹ́ ọ̀nà àrísùkú tó èkó tí ó lè kọ́ lóde.
Bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá rẹ̀. Kì í ṣe nítorí ẹ lọ́mọ nìkan láwọn sọ̀rọ̀. Ó ṣọjọ́ kan lóòrùn ìlú ẹ lọ pé. Lọ́tí bàbá àkàn ẹ lọ́jọ́ kan. Ó ń bọ̀ ń ká bá ṣe sábà o. Ọmọlẹ́yìn ẹ̀ á ṣe irú ẹ̀ fún ẹ lọ́jọ́ kan o. Ohun tá a bá ní lóko ẹni. Òun náà la ọmọ lọ́jọ́ iwájú òun tá a bá ṣe sílẹ̀ là máa dé bá. Àṣe sílẹ̀ òun làbọ̀ wá bẹ̀rẹ̀ ra ṣe. Ìrẹ́jọ́ sí nínú fọ́tò. Ó bá jẹ́jọ́ fọlọ́wọ́ àgbà lọ́jọ́ tí fọ́tò ayọ̀ jáde o. Ẹ̀yin àgbàlagbà yẹn máa ṣe dáwọ̀ déédéé o. Ẹ̀rọ ti pẹ́ ní ló ń dà púpọ̀. Ọmọdé ń bọ̀ ládàgbà tó yà o. Ohun tá a bá fi níjẹ̀ ìyára ọ̀rọ̀ kan ní yóò dà lọ́jọ́ iwájú o. Àṣírí yóò mú ìyọ́ lálá lọ́la o. Gẹ́gẹ́ bí orúkọ ọjọ́ sí. Sábẹ́jẹ́ alájà yorí máa lè mú. Àdìgá ní òjò lọ́la. Lọ́sọ̀rọ̀ bá tó wà nídéèrí. Tẹ́lẹ̀ tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ lọ́wọ́ àwùjọ rẹ̀ àwọn orí olówó. Títí ni wọ́n máa ṣe dúpẹ́ fún ẹ̀ àwọn ìyàwó sùúrà dúpẹ́. Àṣẹ orúkọ òwúrọ̀ lọ́la dé. Àwùjọ rẹ̀ àwọn orí olówó. One good dance deserves another. Ọmọ náà tó pẹ́pẹ́ o, àgbàlagbà wá kéde rárá. Fún mi ń fún ọ, lákèrè kéré odò lọ́jọ́ kọjọ́ lọ́mọdé lágbà ẹ̀ka ẹbí gbọ́dọ̀ ìṣídìí lórí wàhálà ìbéèrè. Súnmùmí bàbá oníkàlẹ́ńdà ọ̀pọ̀lọpọ̀ náà bá tóbi ń bọ̀. Ó sì sọ pé bọ́mọ̀ náà tó bá ṣẹ̀yìn débi ìníní láàrùn máa ló ń lé àbíkó yíyú. Ìbínú tẹ̀lé ẹ̀yẹ lábẹ́ kó mọ̀ kólówó òun máa lágbàá. Má kọ́ ní sùúrù dèbí bóyá ju mọ́lẹ́ tó bá àti ẹsẹ̀ lọ́rùn ọba. Ọmọ kékeré lọ́rùn sùúrù lè púpọ̀ jù dábàá lè ṣe. Báyé mo tún máa jà fọwọ́ lẹ́rán ẹnu wọn lákèjì ní mo rántí o. Ó lè ní tí ó jẹ́ ní orí àgbàdo òbí máa yí pẹ́lú máa ké ara tó bá bẹ̀rẹ̀ ní ojú máa bọ̀. Èsì òjì àṣírí lọ́nà tí ó tọ̀ ni. Ti ṣètò nílà kọ̀ọ̀ká tó dé òun báwa náà ó lè dẹ̀hùn yó. Ọmọ làgbàlagbà lọ́jọ́ tó pẹ́ ní sáàbù máa lù orí dájú o. Mo rí bọ́ọ̀lù bóyá àgbà bájẹ́ tàbí ọmọ tẹ́lẹ̀ lẹ́nu. Ọmọdé ọgbà fóònù àgbà. Ìwé tí ó bá ní ìtẹ̀rí bàbá gbàlagbà. Bí ọba yóò lè tẹ̀rí bàláyé. Ọ̀dọ̀ àwọn òbí rẹ̀. Èdè òtí wá. Ọmọ tí wọ́n bá kọ́lé.
ṣàgbàlagbà ọmọ kékeré ti pẹ̀lẹ́ bàbá rẹ̀ ọmọ kékeré ti ní kẹ́gbẹ́ bàbá rẹ̀ pẹ̀lú sọ́ọ̀tì rẹ̀ ìyájú sẹ́gbẹ́ ẹgbẹ́ ìyá rẹ̀ ìbátan kan ẹgbẹ́ ìyá rẹ̀. Yọ kàpẹ́rẹ́ ẹgbẹ́ ìyá rẹ̀ lọ́wọ́ àgbàlagbà aṣọ kan yọ sọ mẹ́ta ni ọ̀sọ̀ yẹn padà ìbòlẹ̀ òkú wọ́n wá àwọn òkun ẹrù ẹwọ́ olókè ẹwọ́ ẹrù sáré àtàwọn àgbọ̀gbọ̀ àwọn ìwọ ọmọdé ìyọ̀kọ̀ tí wọ́n wá lórúkọ làwọn wípé àwọn ìfẹ́ àkọ́ọ̀gbà ìwọ̀n náà ń bẹ lórúkọ làwọn wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ìnáwó àti ìwọ̀n gbìyànjú àti kọ́ àwọn ọmọ wọn ṣùgbọ́n irú ọmọ bẹ́ẹ̀ ló sì wípé kò fúnra rẹ̀ nílé òkè pọ̀ irú kan bẹ́ẹ̀ àkọ́wò wọ́pọ̀ yóò tó sì wípé àwọn òbí rẹ̀ kùnà nínú òṣì wọn láti pọ̀ bẹ́ẹ̀ kí n pọ̀ àgbà àwùjọ. Ẹ̀kọ́ wa lówó bẹ́ẹ̀ dé. Ọ̀pọ̀ tí a bá sọ fún ilẹ̀ Yorùbá, ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Ọ̀pọ̀ tí a bá sọ fún pé ọ̀tẹ̀ pọ̀. Àwọn òbí rẹ̀ kí wọ́n ránṣẹ́ sí. Àwọn òbí owó ọ̀bẹ kí wọ́n ránṣẹ́ sí. Ọ̀pọ̀ tí a bá sọ pé ẹni tó lágbàjá yọ̀ tẹ́pọ̀, ẹni tó mẹ́ yọ̀ tẹ́pọ̀. Àwọn òbí rẹ̀ kí wọ́n ránṣẹ́ sí. Ìyọ̀wó pé ọmọ ọ̀gbìn kò ṣàdédé máa sì wà láwùjọ ọmọ ọ̀gbìn kò ṣàdédé máa jágbó ṣàgbàlagbà àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ àwọn ẹgbẹ́ ìyá rẹ̀ ọmọ ọ̀gbìn kò ṣàdédé máa tó àwọn àgbàlagbà lẹ́nu àwọn òbí rẹ̀ ìdẹ̀wọ́ kùnà nínú ojúṣe wọn àwọn òbí rẹ̀ ìdẹ̀wọ́ kùnà nínú ojúṣe wọn àwọn ni wọ́n pọ̀ mọ́ ọ̀gbìn pé ẹsẹ̀ ìfọwọ́ bàgbà pé ẹsẹ̀ ìfà pé ẹsẹ̀ ìfẹ́ kí àgbàlagbà bí àpapẹ̀ lẹ́wọ̀. One seven. Yes. 717 Ẹ́ 5685 nígbà o. 11 Ẹ mú bọ́tà. Ẹ̀hẹ́n. Ojúṣe òfin Wà lẹ́nu ẹ̀. sọmọ rẹ̀ ẹ̀ka gbẹ̀yẹ̀wò tó ṣẹ̀yìn lórí ètò ìlà ojúṣe òfin nínú ilé. Ìfọ̀ bàbá ló sì wípé àwọn ọmọ jẹ́ ní ojú nílẹ̀. Ìfọ̀ bàbá ló sì wípé ìwà jẹ́ ìwà ẹ̀kan àti nínú ilé. Ìwò àwọn ọmọ ẹnu òkun wà gbà wọ́n dáadáa. Ìwọ bàbá nínú ilé ló sì wípé ìyàwó tiẹ̀ lójú tẹ́lẹ̀. Ìwọ bàbá bẹ́ẹ̀ ló ṣe rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìní ọmọ bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ di ọ̀pọ̀ bàbá wọn. Ìjọ tiẹ̀ ọmọ tó yẹ ìjà fẹ́ẹ́ ìjà wà ní. Bẹ́ẹ̀ bá pẹ̀lú pẹ̀lú tó bàbá rẹ̀ pọ̀. Ọmọ ìgbọ́ lókè ọ̀pẹ̀ tó ti lé lọ́pọ̀ tó pọ̀ fún ibẹ̀. Ìgbìmọ̀ akéèké pọ̀ tó rẹ̀ nǹkan lóore sì sì ti bá bọ̀ kó ti kó.
sí ìyá nínú ilé ọ̀pọ̀, kò sí bàbá nínú ilé ọ̀pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ àwùjọ, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti ṣẹlẹ̀ káàkiri orílẹ̀ ní àgbáyé. Tó sì ti pé ìkùnà ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ kùnà nínú ilé wọn pẹ̀lú ojúṣe wọn ló bá wà lọ́ọ̀kù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò lè ṣe ayé wọn tó dúró, kò lè ṣe ayé wọn tó dúró lóṣù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀wọ̀n. Ló sì ń gbé àtàrí ìgbàlódé tó ti gbé nítorí gbé àwọn òbí wọn ọkùnrin nínú ìkùsí wọn. Bàbá ò sí bẹ́ẹ̀ láti ṣe ìkùsí díẹ̀. Ìjáde kan ló kó báyìí. Ìtọ́sọ̀wọ́ bẹ̀rẹ̀ tó wúlò láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyá náà ló ṣètò nínú ìkùsí wọn náà. Ọ̀pọ̀lọpọ̀ ilé ló ṣe wípé àti ìyá ń bẹ̀, àti obìnrin ń bẹ̀. Ìgbọ̀dàrú ìdílé bẹ́ẹ̀ kò gbọ́ sọ pé sí àyè àwọn ọmọ wọn dáradára. Bàbá ti kó gbogbo, ìyá ti kó gbogbo, ìyá ò ní drọ́ọ̀gì, bàbá ò ní drọ́ọ̀gì. Àwọn méjèèjì ti drọ́ọ̀gì àná. Ọwọ́ ìjọba sì ti tẹ̀ wọ́n láti rí wípé ìsìnkú ọmọ òkú lóró pọ̀ sí ti drọ́ọ̀gì àná. Wọ́n wá gbàrú àwọn ọmọ bẹ́ẹ̀ pọ̀ pàpọ̀ ní sàkáàlì wọn. Gbogbo àpò ní sàkáàlì wọn wọ́n ti kó ọmọ bàbá ìyàwó ọmọ òkú jẹ́. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àṣewá àṣewọ̀ ìdí pẹlẹbẹ iná lọ ìgbòho lórí ọkọ̀ ilé ayé lu àwọn ọmọ lọ pàpàtà sí ìdí pẹlẹbẹ náà lọ́pọ̀ ilé ayé wọn pàpàtà lélẹ̀. Àti ìdí ètò ìpẹ́rẹ́ láti òkè èdè. Ètò gbogbo onídàáfún lọ́gà ìyá. Ìpàdé bẹ́ẹ̀ ìjà ti fi wọ̀ wọ́n. Ìlú àpamọ́ rèé ní mysterious death tí a gbà pín lóko ìlọ́mọ ìyá lọ. Kò sì gbọ́dọ̀ kó tó sùn mysterious death ìlọ́mọ ọmọ náà lọ. Kò sí ìgbà kò sí ìgbéga kò lọ sẹ́yìn. Orí ọ̀nà ló fà á. Bàtà òkúta, bàtà jáná, bàtà òkúta, bàtà kì. Onílé tí ọba fà á, òkú ọ̀bẹ òkú. Àwa òkú, ẹ̀yìn òkú. Ẹja wà lóko tó ṣe wá. Bàbá rí tó ṣe wá ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ́. Ẹja ṣàkóso kíákíá. Ọmọ bá yọ bẹ́ẹ̀ fún àtọ́jú ọ̀gájú. Ó tó ṣe òkè. Nígbà pé ó ṣètò ìwé ìtura. Bàbá yìí pèsè bájú. Olóògbé ìjọba ní ìfẹ́ǹsì rédíò. Akẹ́wọ̀n náà bá yóò wù. Ọmọ jẹ́ lẹ́kọ̀ọ́ lójú ìlú ọ̀gbẹ́. Ìtura àkọ́kọ́ ìjọba